ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ wo ẹ farabalẹ̀ fún wa dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a máa play fún ẹ wo ìyá alájẹ ló jáde tó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí ta ló tú àṣírí pásítọ̀ kan báyìí ló tú ẹ wo gbogbo àwọn àṣírí náà lẹ máa náfààní láti jẹ̀gbádùn lórí ìkànnì lẹ́kùnrẹ́rẹ́ tó wáyé pé ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ kọ́ ni ẹ bá wa subscribe kẹ́ like comment ẹ lè máa jẹ àǹfààní kọ́ńtẹ́ẹ̀tì ní ìgbàkúgbà lórí pé ìjọba fi létà ẹ lè máa fi ṣe ọgbọ́n ìmọ̀ àti òye ẹ wo láìfọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjò láìfà àkókò ṣòfò ẹ ká sojú abẹ́ ń kó. Pastor Olu Alo ni àkọ́fẹ́ mẹ́nu bà ọ̀rọ̀ bàbá Olu Alo. Àwọn èèyàn send messages ìyálájẹ sọ̀rọ̀ nípa Pastor Olu Alo. Arákùnrin yẹn jẹ́ni tí mi ò mọ̀ nǹkan kan pa ẹ̀rọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ and mi ò kí ń follow program wọn, mi ò mọ anything nípa wọn. Ṣùgbọ́n fèrèfèrè làwọn ọ̀rọ̀ tá a ti ń gbọ́ látàbẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ìyàwó arákùnrin yìí. Ìgbà tí mo kọ́kọ́ ń gbọ́ mo ní kí ló kà àwọn èèyàn pẹ̀lú ìyàwó arákùnrin yìí, ṣùgbọ́n nígbà téèyàn bá farabalẹ̀ tó bá gbọ́ ọ̀rọ̀ ẹ̀ dáadáa èèyàn á rí i pé bóyá ká sọ pé ẹni tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó jèjì lọ ni, tàbí ká sọ pé bóyá àwọn ọmọ aráyé ló fẹ́ wá fi ìdí kókò. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe ń sọ nípa arákùnrin lóòótọ́ Ọlọ́run ló mọ ẹni tó ń sin òun, ṣùgbọ́n àwọn èèyàn sọ wípé wòlíì dáadáa ni. I don't know, mi ìmọ̀ bó ṣe qualify ẹ̀, mi ìmọ̀ adjective tí wọ́n fi lè qualify irú èèyàn bá mi mọ̀ tó ń rò ní èròǹgbà ọkàn kan tó sọ bẹ́ẹ̀. But in a situation like this, tí àwọn èèyàn jáde tí wọ́n ń béèrè ìyàwó bàbá Olu Alo, ohun tá a gbọ́ ni wípé wọ́n ní ẹni tó súnmọ́ wọn bóyá pásítọ̀ Ṣẹ́gun kan àbí nǹkan tí wọ́n ti mú mọ́ra tẹ́lẹ̀ tí wọ́n ti ẹ̀jọ́ travel out tọ́jọ́ ń ṣe gbákan tó mú lọ everywhere, pé òun ló jáde síta ló lọ fún ẹni tó gbé story yẹn jáde, ló lọ fún blogger yẹn, ló lọ fún lọ́wọ́ pé kó call bàbá Olu Alo out, pé kó béèrè ìyàwó ẹ̀. Ọ̀rọ̀ yẹn mo try láti digest ẹ̀ pé ó ṣe wá jẹ́ pé ẹni tó súnmọ́ bàbá Olu Alo gangan tímọ́tímọ́ tí wọ́n ti jọ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí wọ́n ti jọ jẹ, tí wọ́n ti jọ mu, tí wọ́n jọ rìn lórí òkè èpẹ̀, tí wọ́n tún jọ fò lórí òfurufú. Ó ṣe wá jẹ́ pé arákùnrin ọ̀hún náà ló wá jáde ló wá ní àní ẹ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ níbo níyàwó àtàwọn ọmọ wà. Mo bẹ̀rẹ̀ sí ní ìwò, is there anything we need to know that pastor Ṣẹ́gun or whatever tó mú ọ̀rọ̀ yẹn wá that is not telling us? Because ohun tó bá mú kí ẹ jẹ́ pé ẹni tó súnmọ́ èèyàn pẹ́típẹ́tí, ẹni tí èèyàn dára dé, tó jẹ́ pé òun ló jáde síta tó wá ní ẹ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé bo níyàwó ẹ̀ wà. Mi ò really mọ much nípa story yẹn. Àwọn kan sọ pé ìyàwó àtàwọn ọmọ. Mo wá ń béèrè mo ní tọ̀ àwọn ẹbí ìyàwó gangan kọ́ ṣáwọn náà ń wá ọmọ wọn ni. Ẹ jọ̀ọ́ èyí tẹ́ bá a ṣe ń sọ yẹn máa bá wa comment kó lè máa yé wa dáadáa nípa story yẹn. Àwọn tí ìyàwó, àwọn ẹbí ìyàwó gangan mo béèrè pé ṣé àwọn náà ń wá ọmọ tiwọn, because mo tún gbọ́ tẹ́lẹ̀ kan sọ pé bàbá Olu Alo tí ó ti rìn márì ní àbúfẹ́fẹ́ ìyàwó mi. I don't understand. Ó wá ń béèrè pé bo níyàwó ẹ̀ yẹn wà. Nínú àwọn tó comment sí under post mo sọ pé I hope the woman is fine. Ẹnìkan comment síbẹ̀ yìí pé òun ti ń gbọ́ fèrèfèrè yìí kó tó jọ́ mẹ́ta. Bí wọ́n sọ pé arábìnrin yìí bóyá ó ní àìsàn kan àbí nǹkan kan tó ń bá a jà. Wọ́n ní wọ́n ti lọ gbé e sí pé arábìnrin yẹn bóyá wà ní Finland pẹ̀lú àwọn ọmọ àbí nǹkan. Bàbá Olu Alo rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta bóyá àná àbí jẹta mo rí pé àná wà lórí live show, live chat. Ó rẹ̀ kó ń ṣe birthday mo ṣùgbọ́n mo ní àwọn èèyàn sọ pé happy birthday sir, happy birthday sir. People were celebrating the man of God. So I will say happy belated birthday to you sir.
But in a situation like this, èmi feel wípé ẹ má bínú o pastor, òótọ́ ọ̀rọ̀ lè délẹ̀ ká má sọ fúnra wa. Ohun tó mú káwọn èèyàn máa béèrè pé ìyàwó yín dà, ìyàwó yín dà, ìyàwó yín dà. Lóòótọ́ la mọ̀ pé àwọn òjíṣẹ́ Ọlọ́run ẹlòmíì máa ń rí àdójúkọ lóríṣiríṣi. Ó ṣeé ṣe bóyá nínú challenge wọn, nínú ìdílé wọn, bóyá wave ni o, yá ká pé challenge àbí màlété, bóyá wọ́n pass through àwọn kankan challenges kan. I don't know. Tó mú kí ìgbésẹ̀ kan wáyé, bóyá wọ́n ń tọ́jú arábìnrin yẹn, mi mọ̀ nǹkan tó lè ṣe. Because mo kọ́kọ́ condemn àwọn èèyàn tó sọ pé bí àìsàn wà bí èwo ti yín bẹ̀. Ṣẹ́yìn gbé ìyàwó ti yín jáde síta ní abẹ́ gbọ́kọ́ ti yín jáde sẹ́múlà mo wọ́n béèrè ìyàwó pé bí àìsàn wife kí ló kàn yín bẹ̀. Ìyàwó yẹ kó lójúṣe tó máa ṣe nínú church, èwo ti yín bẹ̀, ṣé family wọn sọ̀rọ̀ ni, ṣé ìyàwó yẹn ní kò tẹ́ ń lọ́rùn ni. Bọ́kọ̀ bá gbé ìyàwó síta kó fi ṣe front ẹ̀ kò míì. But later mo wá rí pé comment ẹ mo ṣáà follow, mo try láti follow story yẹn. So mo kàn ní little advice fún Pastor Alo. Ṣé rí, èmi ò sọ pé kẹ́ ẹ jáde síta kẹ́ ẹ wá bóyá ẹ hò wá ní any explanation or anything. But at the same time, tẹ́ ẹ bá ti fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn, I think you need to go back to your wife's family. Because tí ó bá jẹ́ wípé àwọn èèyàn sọ wípé I don't know ọ̀rọ̀ wọ́n ní àwọn ìdílé ìyàwó gan ò ní access sí arábìnrin tó jẹ́ ìyàwó wọn. Tó bá jẹ́ pé wọ́n bá ní access, because a mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní ìdílé yẹn, ní tá a bá gbọ́ lórí afẹ́fẹ́ náà la máa sọ yẹn lórí. Tó bá jẹ́ pé àwọn fámílì ìyàwó bá ní access sí ọmọ wọn, èmi expect pé àwọn fámílì ìyàwó ló yẹ kó máa dá arákùnrin tó ń ṣe iṣẹ́ òyìn lóògbé wá, èwo ní ti yín bẹ̀, ṣáà lọ́mọ wa sọnù ni, àwa ń gbúrò ọmọ tiwa. So èmi ò mọ̀dí táwọn fámílì ìyàwó gan ṣe keep mute, tí gbogbo gbàgbó ìdẹ́ lọ lọ́tún lósì lórí ọkọ ọmọ yín. Tó bá yẹ pé lóòótọ́ ẹ̀yin fámílì ìyàwó Olú Alo, tó bá yẹ pé lóòótọ́ lẹ́ ń gbúrò ọmọ tiyín, ó yẹ kẹ́ ẹ ti jáde, kẹ́ ẹ ti address issue ọ̀rọ̀ yìí á ti lọ sódò, á ti lọ sinmi. Tẹ́ ẹ bá lè jáde kẹ́ sọ pé kẹ́ ẹ bá lè sọ̀rọ̀ bóyá kẹ́kọ̀ọ́ grant one interview àbí kẹ́kọ̀ọ́ update lásán pé àwa ń gbúrò ọmọ tiwa o, nídìí kí ṣá ló sọnù ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lọ́tún ló sì lórí afẹ́fẹ́ yẹn, àwa ń gbúrò ọmọ tiwa, a dẹ̀ ń gbúrò àwọn ọmọ ẹ̀. Èmi fi ìpọ̀rọ̀ yìí ti máa die down, ọ̀rọ̀ yìí ti máa die down, ọmọ àti kúrò ní nǹkan tí wọ́n ń gbàgbé ní gbàgbọ́ ọtí. But nígbà tí àwọn fámílì ìyàwó ò tí ì sọ̀rọ̀, Pastor Olu Alo náà sọ̀rọ̀ débẹ̀, kàn parabuléètì ń pòwe ni, kí ló rí lè ṣẹlẹ̀. Èmi dẹ̀ fẹ́ kí Pastor Olu Alo mọ̀ wípé lóòótọ́ ṣẹ́rí tí nǹkan bá ti kò sí ká ní pé kò sẹ́ni tó yẹ kó máa béèrè ìyàwó yín. Ọ̀ tó bá mú kí wọ́n máa béèrè kó máa ṣe ṣó kí wọ́n nǹkan báyìí máa ṣẹlẹ̀, ìṣẹ̀ tẹ́bí sọ pé ẹ̀ ń gba lọ́ọ̀yà kan, ẹ̀ ń gba sáànì kan kó lọ sábẹ̀ nìkan níwèé kíní kan. Èdè gbéjọ dání. Jóní ti tẹ́ máa sọ́ngbà pé ní káwọn ará chọ́ọ̀chì àwọn ọmọ ọjọ́ yín kọ́ má dá sí kíni. Ok, ẹ ṣe birthday. A rí i pé àwọn èèyàn sọ pé I'm not the celebrant o, I'm the media man for the kinikan celebrant. I'm not the celebrant o, I'm the celebrant daughter. I'm not the celebrant o, I'm the celebrant brother. I'm not the celebrant o, I'm the celebrant kinikan. Gbogbo àwọn tó sọ pé I'm not the celebrant daughter yẹn, àwọn àgbàlagbà ni.
àwọn ọmọ ọjọ́ yín. So ó yẹ kẹ́ mọ̀ wípé bàbá Olu Alo, ó yẹ kí ẹ lè gbìyànjú. Mi ò impose lẹ́yìn lórí o, I'm just advising you. No matter what, kò sí tó ń bọ̀ lókè tí ló gbà. Kó jẹ́ párábìnrin gan ò ní àlàáfíà, bóyá God forbid torí àwọn nǹkan tó ṣe wọ́n. Kálọ̀tà wọn gan ò lálàáfíà, bóyá ó ti ọ̀tá ẹ̀ gan ní skánsán tó lè wọ́ọ̀sì jù nìyẹn. Tàbí ọ̀tá ẹ̀ tí ìṣe obìnrin yẹn bóyá ọ̀tá ẹ̀ ó paralyze àbó ní stroke àbí nǹkan tá a dẹ̀ gbàdúrà kí irú ẹ̀ ṣẹlẹ̀. Ẹ try kẹ́ carry family ìyàwó yín. Ẹ carry wọn along. Ẹ jẹ́ kí wọ́n ní access sí ọmọ wọn. Ṣé rí kó má le kó jẹ́bi tó wà gan bóyá ó ń gbàtọ́jú, bóyá kò lè sọ̀rọ̀ gan, wọ́n lè ṣe fídíò call pẹ̀lú ẹ̀. Lágbájá sick, lágbájá wà òkè, kò sí kankan tó ṣe, bóyá kò tiẹ̀ sí kankan tó ṣe, bóyá ẹni ẹlẹ́ni kàn wá mẹ́gan tó kàn forí ẹ̀ pamọ́ tó ń tọ́jú àwọn ọmọ, we don't know. But ẹ jẹ́ kó ní access, kí àwọn family yẹn tó bá ti ní access wọn, àwọn jẹ́ ní gbogbo ọ̀rọ̀ yìí kò yẹ kí Olu Alo gan máa sọ̀rọ̀. Àwọn family ìyàwó yẹn ló yẹ kó máa sọ wípé aṣẹ́gbúrò ọmọ wa tán, ó pè wá náà, ó bá wa sọ̀rọ̀ náà, we are not looking for her, she's fine. Àwọn ló máa shut àwọn èèyàn máa shut wọn up. But presently what is happening, I must confess to you, ó wà suspicious. And you have a ministry. You were preaching yesterday, you were saying that, okay, people should just, you don't have to like me, you don't have to, you can look for a church, whatever, to worship, you can do, you were quoting the Bible, we should praise God, we should thank God, we should read Psalm 50 verse 15, we should do this. But because of your ministry, kò sí big team bẹ́ẹ̀, òjíṣẹ́ Ọlọ́run gan ló máa ń ní àdójúkọ jù nílé ayé. Àwọn òjíṣẹ́ Ọlọ́run, àwọn ló máa ń ní ó máa ń ní ìpèníjà, ó máa ń ní àdójúkọ wọn máa ń pọ̀ nítorí àwọn gan mọ̀ṣẹ́ wà wọ́n iṣẹ́ áńgẹ́lì náà. Blood is also running through their veins too. They are not angels. They are not angels. So sometimes the way tí àwọn náà ṣe máa ń handle station of things ó máa ń dà the same thing pẹ̀lú tiwa ni, kò sí kankan tó yàtọ̀. We are all human. But for real, mo fi ìpò yẹ káwọn àwọn family ìyàwó Olu Alo kí wọ́n jáde sí àkọ́ sọ fún wa wípé ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́, enough of all this embarrassment for Olu Alo. Our daughter is fine. Kò sí kankan tó ṣe. So ó kù díẹ̀ káàtó bó ṣe gbàgbó fún pásítọ̀ yẹn, ó kù díẹ̀ káàtó. Tabadẹ wádìí lọ, tabadẹ dá, tabawádìí ẹ̀bùn lóòótọ́ wọn làwọn kan ti ń ṣe fèrèfèrè ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé fèrèfèrè ọ̀rọ̀ yẹn ti ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. But to say the fact, Mr. Pastor Ṣẹ́gun tó pèrè ẹ̀ lójíṣẹ́ Ọlọ́run, mi ò rò bí pásítọ̀ ní yín ṣá, èyí tẹ́ gbéṣẹ́ fún blogger, èmi ò mọ̀ pé pásítọ̀ náà mọ̀ gbéṣẹ́ fún blogger, àbí ẹ̀rí páyé ti wá bàjẹ́ kí pásítọ̀ náà máa gbéṣẹ́ fún blogger, ṣé ẹ̀rí páyé ti bàjẹ́? Ṣé irú yẹn báyìí ṣọ́lọ́run ló pé àbò pé rẹ̀? That's why mo máa sọ fún yín pé ẹ máa wà very careful lọ́dọ̀ àwọn tẹ́ máa kúnlẹ̀ sábẹ́ wọn ṣáṣáṣáṣá tẹ́ mọ̀ ní kọ́ máa gbọ́ wọlé yín lórí tẹ́ lọ ẹ mọ̀ gbànú tí alánà etí. Àwọn pásítọ̀ túlétúlé, pásítọ̀ gbé borùn báyìí, ìyẹn pásítọ̀ Ṣẹ́gun tó sọ pé òun ló gbéṣẹ́ fún blogger. Irú pásítọ̀ Ṣẹ́gun yẹn gan ó yẹ kó bá wa mú mọ́lẹ̀, èyí tẹ́ ẹ bá mọ̀ ó yẹ kẹ́ ẹ bá wa mú mọ́lẹ̀. Ó yẹ kó bá wa mú mọ́lẹ̀, kí wọ́n bá wa béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló rí. Ṣé àṣírí kan, ṣé nǹkan yẹn, ṣé ọ̀rọ̀ àṣírí ni láàárín òun àti Olu Alo? Kí ló mọ̀ nípa ìyàwó Olu Alo? Kò sọ fún wa. Ìwọ tó bá gbéṣẹ́ wá, ó yẹ kó tẹṣẹ́ yẹn kan lẹ̀ ní fún wa. Ó yẹ kó sọ wípé tọ̀ nǹkan báyìí ló ṣe ìyàwó Olu Alo, Olu Alo ó gbéyàwó ẹ̀ pamọ́ ni o.
ṣé àṣírí tó wà láàrin ìwà tó Olú Alo ṣé òun ló jẹ́ kó máa ra tíkẹ́ẹ̀tì fún ẹ, ló yẹ kó fẹ́ mọ́ra, ló jẹ́ kó fà ẹ́ mọ́ra, kó máa ṣe gbogbo nǹkan fún ẹ, ó yẹ kó jẹ́ ìsapò òtítọ́ ni. Kì í ṣe pé wàá gbéṣẹ́ fún blogger, wàá gbé wa tí ó sínú wàá fún ẹ. O ti wà lábòsí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn àgbàlagbà dẹ̀ sọ pé aṣòfófó ògbẹ́gbà ibi ọ̀pẹ ló mọ. Aṣòfófó ògbẹ́gbà o tẹ̀ tí wá aṣòfófó ń sìn, ó yẹ kí pásítọ̀ olófòfó yẹn ó yẹ kó lè sòfó yẹn délẹ̀ fún wa. Then Pastor Olu Alo, if you don't want to talk, tó yẹ kí Pastor Olu Alo bá ní good rapport pẹ̀lú àwọn family ìyàwó ẹ̀, àwọn family ìyàwó yẹ kó speak on his behalf. So táwọn family ìyàwó go up to now tí wọn ò bá tí ì sọ̀rọ̀, a jẹ́ pé àárín wọn gbọ́ ògún, a jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀, because o ò lè tọrọ ọmọ lọ́wọ́ èèyàn ní ṣùlọ́kà kí ọkọ ọmọdé máa ṣe dáadáa sí yín, kẹ́ ẹ ní good rapport, kí ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ pẹ̀lú ọmọ yín àtọkọ ọmọ yín, ẹ̀yin gan lè máa jáde pé kí ló dé, ẹjọ́ enough is enough, we don't have any problem in our family. Obìnrin tẹ́ ń sọ̀rọ̀ nípa yìí, ọmọ tiwa ni, ìdílé tiwa ló ti jáde. Are we complaining? We are not complaining to you. You people should go and sit down. But family ìyàwó go jáde kó fún Pastor Olu Alo ní support pé àyè má ṣe gbàgbó fún un. Kí ló ń ṣẹlẹ̀? Ìyẹn gan ló fáwọn èèyàn ní concern. So if Pastor Olu Alo does not want to talk, doesn't want to talk about it, or doesn't want to come out, doesn't want to do anything, please go back to your wife's family. Your wife's family should be able to stand by you. Then láti ìgbà tí wọ́n tẹ̀ tí ń ṣe gbàgbós náà, the subject matter Pastor Olu Alo's wife àti ìrìnkóhun náà gbórí jáde pé kò sí kankan tó ṣe mí o, this is me, I'm okay, I'm fine. Nítorí iléèwé àwọn ọmọ lájẹ la ṣe wá síbí yìí o, torí àwọn ọmọ ló jẹ́ ká relocate, ní ti relocate mo ti kúrò Nàìjíríà. Nǹkan tẹ́mi expect ni Ìyàwó Olu Alo náà ò jáde kó sọ̀rọ̀. Gbogbo àwọn tó ń jáde, I'm not the celebrant, I'm the celebrant's daughter, I'm the celebrant child. Àwọn ọmọ ṣọ́ọ̀ṣì ni, àwọn ọmọ tiẹ̀ gangan ó yẹ kó lè speak fún ẹ. Àwọn ọmọ tiẹ̀ gangan yẹ Pastor Olu Alo yẹ káwọn ọmọ tiẹ̀ lè speak fún family ìyàwó. A lot of people ló yẹ kó lè speak fún Olu Alo dà. Family ìyàwó ẹ̀ wà bẹ́ẹ̀, they should be able to speak. Speak up. Ọmọ tiwa ń fine, àwọn ò ní problem ní dìde family tiwa, àwọn ò wá ọmọ tiwa ṣáà lọ́mọ tiwa sọnù ní àwa ń gbúrú ẹ̀ o. Ó tán. Gbogbo ọ̀rọ̀ yìí ó máa die down. But fún àwọn tí ò wá kí ń ṣe family Olu Alo, tí ò tán mọ́, bóyá wọ́n kàn jẹ́ ọmọ church member àbí wọ́n kàn ń wo Pastor Olu Alo lókèrè, kó máa speak on his behalf, kò lè work. Even though kárí pastor kan kí pastor kan náà wá jáde síta, àbáwọn evangelist àbáwọn ará church wọn kán wá láwọn speak on his behalf, kò lè work fún allocation tó fi kàn máa yìí. Olu Alo bá ṣe dáadáa sí family ìyàwó ẹ̀, kò yẹ kẹ́ ẹ jẹ́ alájẹsẹ́ ní family ìyàwó ẹ̀. Olu Alo bá dá sí yín, tó tọ́jú yín, tó recognize yín, kò yẹ kẹ́ ẹ lè jẹ́ alájẹsẹ́. Kò yẹ kó máa ṣe gbàgbó fún Olu Alo kẹ́ má lè sọ̀rọ̀, ká má lè rẹ́ni bọ́dì nínú family yín. Bó ṣọkùnrin bó ṣobìnrin, ìbá aṣọmọdé ìbá aṣàgbàlagbà ìbá aṣọ̀dọ́, kò tiẹ̀ update lásán, kò nínú ògbúrò àǹtí mi kò sí kankan tó ṣẹlẹ̀, ká má rí kankan nínú gbogbo family yìí. Kí ló ń ṣẹlẹ̀? So assignment náà wà fún Olu Alo láti ṣe. You don't have to come out. You can do your assignment. You have your own assignment to do. Go back to your wife's family. Go back to them. Wọ́n ní bẹ̀rẹ̀ lé wọn ni.
wọn ò ní dáhùn lé wọn ni ṣé ẹ kì í communicate ni àbí torí o ti jẹ́ pastor say you don't have good rapport with your wife's family ó yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kí cordial relationship kó wá àbí téèyàn bá ti tọrọ ọmọ. That's why I hate me and my husband, me and my wife only. I hate it so much. You like you right there again. Olu Ogunbowo, any pé even if she's not on social media, ọkọ ẹ̀ àti jẹ́ kó mọ̀ yìí pé gbà gbọ́ ìsìn pẹ̀lú bí yóò sí lórí social media, ṣèbọ́ kọ́ wà lórí social media, gbogbo àwọn alájọ wà lára lórí social media. Àwọn family ìyàwó wà lórí social media, ṣé àwọn anybody tó wà ní family tó wà ní social media ni? Tó máa sọ tó bá ti get it ẹ mọ̀ pé okay ìgbà tí àwọn ọmọ actress Jùmọ̀kẹ́ George tó wà ní Mali àdìbò ló ń lọ lọ́jọ́ kìnìún àná ṣé wọn fresh out nínú oko mi tó wà tí ò ní fóònù tí ò ní kankan ṣé wọn ò gbé àwọn tó ní fóònù wọn kúrò títì kan lọ bá ní village kan máa wá káàkiri kan lọ gbé fóònù lọ bá pé wọ́n fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n máa fresh out that's what I'm saying kò síbi tí wọ́n bá wà tí wọ́n ti ní gbùgbé èèyàn kò síbi tí wọ́n bá wà tí wọ́n ti ní gbùgbé èèyàn that's what I'm saying. Pastor Olu Alo has to go back. Téèyàn bá ti ń ṣe me and my house wife only, me and my husband only. Èyí tẹ́ ń ṣe, tẹ́ bá ń ṣe, tẹ́ wà láti ẹ̀ gbọ́ mi tẹ́ bá ń ṣe, nǹkan burúkú ni. Tó bá fi ọmọ níbi kan, you have to respect that family. Wọ́n fún ẹ lódìdí ọmọ. You have to respect that family. You have to love that family. You as family and you have to be in one accord. Ẹbí ìyàwó ẹ. Ìwọ náà ìwọ tó dẹ̀ jóbìnrin tó lọ fẹ́ ọkọ kì í ṣe pé o ti wá fọ́kọ tán wá dàgbò family títí ẹ gan nù o family ọkọ ti ẹ gan o fẹ́ o dànù irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ nínú nǹkan bàbá ìdáde ta ló máa speak fún yín bírú atẹ́gùn fi díẹ̀ bá fẹ́ tó jẹ́ ìṣòro kékeré àbí atẹ́gùn ìjì lásán kékeré bá fẹ́ ta ló máa dúró fún ẹ. tàbájò ìṣẹ́ Ọlọ́run kò ní pé ká pa àwọn èèyàn níbi tá a ti ṣe ìfẹ́yàwó yẹn kò ní ká pa wọ́n tì tàbájò ìṣẹ́ Ọlọ́run tá a jóbìnrin níbi tá a ti fọ́kọ kò ní ká pa wọ́n tì good rapport gbọ́dọ̀ wà good relationship gbọ́dọ̀ wà èmi ò rí good relationship láàrin torí ọ̀rọ̀ ẹ ti ń lọ kì í ṣọ̀tẹ̀ kan kì í sọ̀jẹ̀ méjì sí tí gbàgbọ́sì ẹ ti lọ ká máa rí ẹnìkan nínú family ìyàwó tó máa sọ̀rọ̀ ká máa rí ẹnìkan nínú family àlọ́ tó máa jáde síta tó máa sọ pé àìní èèyàn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yóò dáa ìyàwó àbúrò mi kò sí kankan tó ṣe iṣẹ́ nítorí kò sọ̀rọ̀ tí ò bá tiẹ̀ sọ̀rọ̀ àlàáfíà ló wà òun àtàwọn ọmọ ká máa rí ẹnìkan tó máa sọ̀rọ̀ you are not the celebrant and the celebrant daughter I am not the celebrant and the celebrant media I am not the celebrant and the celebrant clinical photographer I am not the celebrant and the celebrant PA irú yẹn ṣé yẹn là ń sọ fún yín ni no 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 matter what mi ò gbàdúrà kí nǹkan ṣe arábìnrin yẹn but tó bá yẹ pé ó bá sick bọ́tà ẹ̀ sick ìṣe tí ìyẹn pé lágbájá èyí tẹ̀ ń béèrè ìyá àlàáfíà ló wà ó rẹ̀wọ̀n díẹ̀ ni o ó ní relationship pẹ̀lú àwọn family àbí kí family gan sọ pé ẹjọ́ àbúrò lágbájá ó lọ gba treatment ibi tó wà kọ́ báyìí àbí kò tiẹ̀ sí kankan tó ṣe lágbájá she's fine àgbúrò ọmọ wa kò sí kankan tó ṣe ọmọ wa is fine she's doing good but nítorí education àwọn ọmọ ló ṣe relocate but she's fine àgbúrò ẹ̀ ó yẹ kẹ́nìkan ti sọ̀rọ̀ ó yẹ kẹ́nìkan ní family ìyàwó tó yẹ pé family ìyàwó yẹn àti pé ẹ̀ bá ń ṣèyàn gidi ló yàkù tẹ́ ẹ bá jẹ́yàn gidi tẹ́ ẹ kì í jẹ́ alájẹsẹ́ tẹ́ pé Olú Alo ṣojúṣe ẹ̀ nínú family yẹn tẹ́ ẹ bá sọ̀rọ̀ títí tó ṣe gbàgbó fún alájẹsẹ́ ni yín alábòsí ni yín àyàfi tó bá jẹ́ pé Olú Alo ò ṣètò ẹ̀ àyàfi tó jẹ́ pé Olú Alo ò ṣe dáadáa fún yín àjàf tó yẹ pé Olú Alo bá neglect ó neglect yín ní family yẹn tó bá neglect ní family yẹn tí ò ṣe dáadáa fún tí ò ṣojúṣe ẹ̀ tí ò tó ṣe tó pa yín tì tó ṣe me and my wife only tí ò carry yín along lè bá dákẹ́ lè bá ṣe báyìí ó ṣì dá dẹ́gbẹ́ ṣe dákẹ́ yẹn kò pé yín ó yẹ kẹ́ jáde kẹ́ speak out ni speak out gbúrú ọmọ yín o gbúrú ẹ lọ́dún báyìí láti gbúrú ẹ last year ọdún báyìí láti gbúrú ẹ last àbí agbúrú ẹ last year àwọn ìjẹ́ kó pè wá ẹ̀kankan ló ń pè wá àwọn aráyé gbogbo èèyàn question yìí ó máa down down wọ́n ti mọ̀ yín pé yes àwọn èèyàn ti máa mọ̀ pé yes ní tó ṣẹlẹ̀ ni wípé ẹ̀kankan lóbìnrin yìí pè. Ìyálájé Mọ́mí Kúbúrà Ìyálájé, if you go to the blogger platform, Ìyá Ìyàwó have released a voice message that she has not heard from her daughter
for the past 3 years. Pastor Olu Alo, ṣé lóòótọ́ ni? Wọ́n ní ìyá ìyàwó sọ pé òun rọ́mọ láti 3 years. Wà á ṣerú nǹkan báyìí ni máa yóò wà ní sọ̀rọ̀, ó yẹ kí máa sọ̀rọ̀. Tí ìyá ìyàwó bá gbúrò ọmọ ẹ̀ fún dídí 3 years, wọ́n wá ń béèrè dáàdì, Pastor Olu Alo, lè ti wá ẹgbọ́n sá padàn rẹpẹtẹ. Wọ́n ní ìyá ìyàwó ló wò gbúrò ọmọ for good 3 years. Ọ̀rọ̀ ẹ́ dìsí kọ́ ọmọ ara wọn bí àṣàyà àtúndì o, á ló dìsí kọ́ ọmọ ara wọn, eléyìí wá dìsí kọ́ ọmọ ara wọn for good 3 years. Ó dẹ̀ dákẹ́. So ìyá ìyàwó release the voice notes. Bóun ò rọ́mọ for good 3 years. Then gbogbo àwọn family yòókù ńkọ́. Ìyá ìyàwó ṣé voice note nìkan lẹ ṣe ẹ̀ tí ì ṣe fídíò. You heard this, Ogunbowo, you heard it. Ọmọ ṣe bí Olúwatómiyìn Elizabeth. Kéèyàn má rí ọmọ for good 3 years. Ṣábí ọmọ wa nù yún ní àbí àgbá. Wọ́n voice note lé wá ṣe. Ọ̀rọ̀ rẹ̀ ju voice note lọ ìyá ìyàwó. Ọ̀rọ̀ rẹ̀ ju voice note lọ. Ó wá ṣe voice note. No, bóyá wọn kan ń gbùrú ẹ̀ ni. Bóyá òun àtìyẹ́ ò sí in good time because o gbúrò ọmọ ẹ̀ for good 3 years. Voice ló wá ṣe, ó ti gbójú jáde síta ni. O tí ké gbàjáde náà. Oríṣiríṣi àbí ọmọ ló wà ṣá. Ìyá tèmi náà ò lè ṣe o. Wọ́n mi Farida wàláì ìyá mi ò lè ṣe o. Má gbúrò ọmọ. Má gbúrò mi fún 3 days gan kò ní jẹun. Adaba TV, God bless you. Kó má gbúrò mi for 3 days gan kò ní jẹun. I'm telling you, 3 years. Ìyá yẹn ò tí ready. Kò sí kankan tó ṣe ọmọ wọn. Ìyá yẹn gan ò ready. Inú voice note ṣé yẹ mẹ́yàn fẹ́ gan go to. Ṣó ní page kan ló yẹ ká ti mọ̀ wá voice note káàkiri. Ìyá ò tí gbójú jáde kó ṣe fídíò kò ní ẹ̀dá kó torí tọrọ bọ́rọ̀ ṣe jẹ́rìí ìgbà tí mo ní láti bó ṣe ríre. Dẹ̀ ṣé kò bímọ ni. Wọ́n ní ṣiṣẹ́ tó bá lọ sí church onídìí ìyá ìyàwó wọn ní jẹ́ kó rí Pastor Olu Alo. Ṣé kò yẹ kí ṣé Pastor Olu Alo ò kí béèrè ìyá ìyàwó tiẹ̀ ni. Mọ́mí Kúbúrà ṣé kò yẹ kí ṣé ó nígbà tí ìyá yẹn bá lọ sí ṣọ́ọ̀ṣì Adánimógo àbí Adánimógo church kó tó lọ sí church ṣé nígbà tó bá lọ sí church ẹ jẹ́ kí ẹnìkan pè mí ẹ jẹ́ ká gbọ́n wọn ló fẹ́ sọ. Ó dẹ̀ pé story yẹn ò yé. Hello. Ma? Màmá yẹn ṣe ó release the video àbẹ̀ ó release the voice note. Voice note kò tí ì ṣe fídíò. Ṣé voice note tó sọ ni pé ó ní láti bí ọdún mẹ́ta. Later she now said later ló wá sọ wípé ní last year ó pe òun ó wá ṣe how are you ó ní kò sọ ju ìyẹn lọ. Nígbà wọn wá sọ wípé kí àwa yìí ló yẹ kó máa ṣe fún wọn tí òun jẹ́ màmá ẹ̀. That was nǹkan tí màmá yẹn sọ. How are you? Ṣé how are you? Ṣé wọ́n sọ̀rọ̀ gidi ju how are you lọ. Wọ́n remote ẹ̀ ni. Hello ma. Wọ́n ti cut. Ṣé robot ni tó ń sọ how are you? Wọ́n program how are you sí lẹ́nu ni. Eléyìí má lágbára o. Wọ́n ní maybe mama is afraid of the man of God. Ìyàbọ̀
Her name is Iyawo. She lives in France with her 3 children. Mommy Kubura, is she doing fine in France? And she ẹnìkan ní Finland, ẹnìkan tún ní France. She France ló wà. The woman has mental disorder, I hope. She's mentally sick. And tó bá wà mentally sick is not a big deal. Máa yẹn lè má mọ̀ nǹkan nípa nǹkan tó ń ṣe. But ibi tí máa yẹn ti tó bá téèyàn bá wà mentally sick, ẹ wò mí. Téèyàn bá wà mentally sick, máa yẹn lè má mọ̀ anything. Ìyẹn Pastor Olu Alo lè má mọ̀ anything tó ń ṣe ìyàwó ẹ̀. But tí ẹni tí gap bá ti wà, tí communication gap bá ti wà, problem ni. Even though tó wẹ́ pé ó bá sick, tí family ìyàwó bá mọ̀ wípé nǹkan báyìí ni wọn arábìnrin là kọjá. Pátápátá wá béèrè question lọ́wọ́ ẹ̀, báwo ló ṣe ṣẹlẹ̀? Ṣó ń ronú ni? Kí ló ṣe? Ó jábọ́ lórí ọ̀kadà ni? Ṣó forí gbálẹ̀ ni? Kíní kan. Kì í ṣe how are you? Then, Pastor Olu Alo, you should be proud of your wife no matter what. Kò sí condition tóbìnrin yẹn tó yẹ kó wà, you should be proud of her. If truly she's still your wife, ẹ jọ̀ọ́ ṣé Pastor Olu Alo ti fẹ́yàwó mi, mo fẹ́ mọ̀. Ṣé ó ti fẹ́yàwó mi? Tó bá yẹ pé ìyàwó ẹni, no matter condition tó bá wà ní ayé yìí, ní ayé Jésù ò fi kọ́ wa bẹ́ẹ̀. You need to respect her and love her unconditionally. Ṣé Pastor Olu, ẹ jọ̀ọ́ mo fẹ́ mọ̀ bí ó ti fẹ́ yàwó mi. Even though gan kó má wà okay báyẹn, ó lè máa tó bá ṣe ṣètò yẹn wàá sọ pé my wife. You will love your wife. Níjọ́ tí mo ti ń délé ayé, when I was in school, tí mo wà ní Polytechnic Ibadan, my HOD, I'm sorry sir to say this story, ìyàwó wọn blind ni. Tó bá rí this man, Reverend Adejumobi, tó ṣe love ìyàwó ẹ̀ tó, obìnrin tó ní ojú méjèèjì, kò rí èèyàn fẹ́ràn ẹ̀ tó bá yẹn rí. Blind ni ìyàwó HOD mi, ṣùgbọ́n obìnrin tó ní ojú méjèèjì kò rí irúfẹ́, ọkùnrin ò love ẹ̀ tó bá yẹn rí. The way tí máa yẹn ṣe love ìyàwó ẹ̀ kò kí ń gbé pamọ́. Tó bá ti ń sọ̀rọ̀ báyìí, my wife, my sweetheart, my honey, I thank God for my wife. She's clinical, she's the best clinical that ever happened to me. She's the clinical. How are you today? How was you? God bless you. My wife, my clinical, my sugar pie, my honey. Tí a bá tí Reverend Adejumobi bá tó bá bẹ̀rẹ̀ sí hype ìyàwó ẹ̀ yìí. Hey! Èyí tó bá mẹni tí mo sọ yìí ní kólé Ìbàdàn bí àwọn ti rìtáyà ń sìn mí o mọ̀. HOD Mass Communication Department nígbà tí mo ṣe HOD Mass Com nígbà tí mo ṣe HND mi. Ó love ìyàwó ẹ̀ bí. Yeah, you have in the fridge. Ó love ìyàwó ẹ̀ bí. Ó love ìyàwó ẹ̀ bí. Kò gbé pamọ́. Ó rí bẹ́ẹ̀, ó dẹ̀ fẹ́ bẹ́ẹ̀. Ó dẹ̀ ń gbé káàkiri gbogbo ayé ni. Ìyàwó wọn dẹ̀ wà nice. Wọ́n ṣe jẹ́ blind tó yẹn. Mi ò tí ì mẹ́ tó lè bake kéèkì tó. Gbogbo àti wọn wà ní change, wọ́n máa bá mi bake kéèkì mi. Tí wọ́n ti lọ sí department, wọ́n bá ti wá sí ọ́fíìsì ọ̀gá báyìí, wọ́n ti bá mi gbé kéèkì wá ní ẹ lọ bá mi wá fún mi wá. Ìmọ̀lá ó knows tomorrow ẹ lọ bá mi gbé wá ọmọ mi. Màá gbé kéèkì fún ẹ̀ ló bake kéèkì yẹn. Ìyàwó kódà ìgbà tí ọmọ wọn dọ́tà wọn fẹ́ ṣe wedding, àbúrò ìyàwó ló bake cake. Tẹ́ bá ní giant cake yẹn lọ́yọ̀ọ́ tá ti lọ ṣe wedding yẹn,
kò sẹ́ni tó rí kéèkì yẹn ṣíṣáìdì Ọ̀yọ́ ni àgbẹ̀ tó rí kéèkì yẹn tí ò bá ọ̀ for Jesus. Woman yẹn ló train ló kọ́ àwọn ọmọ ọkọ ẹ̀ wọ́n ṣe ń bake tí àbúrò wa bake kéèkì lọ́jọ́ wedding ẹ̀gbọ́n ẹ̀. Blind ni o, kò gbé pamọ́ ó gbèyàn sáyé. So why téèyàn máa ṣe ní ìyàwó no matter what nǹkan tí ìyàwó yẹn bá ń pass through ó ní láti gbé pamọ́ tó máa jẹ́ pé èèyàn náà gidi nìyẹn. Thank you so much olóògùn mọ̀gbọ́n ọkọ obìnrin ni. I'm telling you. Ó yẹ kó o máa sọ pé my wife láyé máa mọ̀ pé ibùdó gan àwọn yẹn máa sọ pé ìtẹ́ bá dẹ̀ rí ìyàwó wọn tó ń sọ yẹn wọ́n máa ń dẹ̀ strong wọ́n tó but ó sì love ìyàwó ẹ̀ wọ́n ṣe máa sọ pé my wife I love my wife please pray for us please for my family. Òjíṣẹ́ Ọlọ́run náà wọ́n ń gbàdúrà fún wọn kì í ṣe gbogbo ìgbà náà lánàá máa gbàdúrà lọ́dọ̀ àwọn pásítọ̀ dáàdì ẹ gbàdúrà fún mi dáàdì ẹ gbàdúrà fún mi. We also can also pray for them. Nǹkan tí mo sọ ìyàwó òjíṣẹ́ Ọlọ́run àdójúkọ tí ẹni tí kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run máa ń rí àwọn tí ì ṣe òjíṣẹ́ Ọlọ́run àwọn tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run náà òjíṣẹ́ tiwọn náà ojú wọn náà rí the same thing ni. So bí a ṣe ẹjọ bá wa tapa WhatsApp ẹ̀ tó wà lórí TikTok bí a ṣe ń gbàdúrà lọ́dọ̀ àwọn ẹjọ dáàdì ẹ gbàdúrà fún wa dáàdì ẹ gbàdúrà fún wa àwa náà lè máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. Nígbà tí wòlíì Ọlọ́run bá ní àdójúkọ tó bá lọ tó ẹ pé lóòótọ́ mú kọ́ bí sọ̀rọ̀ ní o gẹ́gẹ́ bí n tá à ń gbọ́ ó wá lọ torí ẹ̀gbéyàwó ẹ̀ pamọ́ báwo ló tó máa preach fáwọn ará àjọ Ọlọ́run kò kọ́ wa bẹ́ẹ̀ kò yẹ ká rí ogun àbí kó rí ṣòro ká wá sá. Fámílì ìyàwó ó yẹ kí ìyá ìyàwó tó sọ pé how are you ó yẹ kí fámílì ìyàwó wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ sọ́mọ wọn no matter what nǹkan tó bá ṣẹlẹ̀ sí ọmọ yẹn ó yẹ kí fámílì ìyàwó lè mọ̀ this is what is happening. Nuride Nagbọmọjọ Abdulsalam ẹ káàbọ̀ sà. Ó yẹ kí wọ́n lè mọ nǹkan tó ṣẹlẹ̀ sọ́mọ wọn they deserve to know what is happening to their daughter. Pastor ó lè jẹ́ pé bóyá nǹkan tó ń dùn yín. Olùmọ̀ráyé fi kàn yín léèwọ̀ yìí. Bóyá àwọn nǹkan àdójúkọ ìtẹ́ǹpáṣù tó jẹ́ pé ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọkàn yín. Olùmọ̀ráyé tó fi ń dùn yín. Kò sí yàtọ̀ láàrin pásítọ̀ àtàwátà kì í ṣe pásítọ̀. Wọ́n ń jẹ àwa náà jẹ wọ́n mu àwa náà mu ẹ̀jẹ̀ bó ṣe ń rìn kọjá ju bẹ́ẹ̀ wọn náà ló ṣe ń gba tiwa kọjá. Ṣùgbọ́n yẹ ká ẹ lè dúró ti ìyàwó yín tó bá jẹ́ pọ́kọ náà nìkan ṣẹlẹ̀ sí. Ó yẹ kí ìyàwó kó lè dúró tọkọ. Ẹ wo mama Jọkẹ́ Silva. Ẹ má bínú o pé mo fẹ́ lo family as example ma. Just look at that woman. Look at what she's passing through. Look at what she's facing with her husband. Kò kí ṣe pastor sir, Baba Olu Alo. Mommy Jọkẹ́ Silva, ìyàwó Olú Jacob, wọn kì í ṣe pastor. But up to now, ó dúró tán pẹ̀lú ọkọ ẹni. Kí ni tí ẹ̀yin lè là kọjá? Kí ni tí ìyàwó yín lè máa là kọjá pẹ̀lú nǹkan tí arákùnrin là kọjá? Arábìnrin dúró ti ọkọ ẹ̀ ni pẹ̀lú bọ́kọ ò lè rántí nǹkan kan mọ́. Pẹ̀lú bọ́kọ ẹ̀ ṣe ní dementia. Kò sí kankan tí gbogbo wa ò mọ̀ kò gbé pamọ́. Ó address the issue yẹn. Ayé ò dẹ̀ torí ẹ̀ parẹ́. Ó dẹ̀ ṣe love ọkọ ẹ̀ dọ́là. Ó dẹ̀ ṣe respect ọkọ ẹ̀ dọ́là.
Bàbá Olu Alo ẹ̀ kí n sọ kankan nípa àwọn ìyàwó yẹn gan lẹ dá gbogbo wàhálà ìsira yín lọ́rùn.